City School and College níbi táwọn ọmọwé wà tó kalẹ̀ sádùúgbò Darussalam aṣíwájú la jẹ́. My City School and College ilé ìwé ńlá táwọn ọmọwé wà tó kalẹ̀ sádùúgbò Darussalam tó kalẹ̀ sí Ṣakí aṣíwájú la jẹ́. Mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹ̀jẹ̀ alẹ́ o gbajúmọ̀ akéwì o mo dé wàràwàrà bí ẹ̀jẹ̀ yálẹ̀ ta mo kọ sára sọ́lọ́run tó ń gbé níbi gíga nítorí My City School and College tó ń ṣayẹyẹ lọ́jọ́ tòní ni mo ṣe débí o. Adájọ́ ọjọ́ pé adúpẹ́ lọ́wọ́ ọba òkè tó jẹ́ kọ́jọ́ tòní kókò láyọ̀. Adúpẹ́ lọ́wọ́ alárabí nínú ayé ọ̀gá ilé ìwé yìí bàbá wa Alhaji Adégbóyè Yekin ẹni tó bá òkè gbé ọkọ̀ ilé ìwé yìí lé lọ́wọ́ láti máa darí. Mo bá yín lóyè mo pè yín lórúkọ torórúkọ la fi ń pọ̀ baládé òun la fi ń péjòyè láàfin ọba. Adúpẹ́ lọ́wọ́ orí o tó gbé yín débi tí ẹ wà yìí. Adúpẹ́ lọ́wọ́ ibi tó mú yín lọ. Ẹ kú oríire òní ọmọ ọkọ̀ dúdú igbó ìjọmọ ọmọ ọlárere ọkọ̀ ìjìgbà ilẹ̀kẹ̀ ọkọ̀ ìjìgbà ilẹ̀kẹ̀ tí sanwó òjé fìrí ọmọ onílé ńlá ọmọ ọba tí ń jájọmọ ọmọ òrókòrókò gbáwọ́ fújà lẹ́kùkùté ọmọ ọjọ́ kó sinmi ọmọ sọgbọ́dílé o ọmọ sàtọ̀dọ̀jà ọmọ sọpọ́pọ́ fúlàní dìgbẹ́jọ́ ọmọ ọjọ́ kó sinmi ó ti dára kò dára mọ́ òní kàn yìí àìmọ́ ṣe òní kọ́gun sọ́dẹ̀dẹ̀ tẹ̀yìn láṣẹ ọlọ́run ọba. Ẹ wò ó behind every successful man there is a woman lòyìnbó wí. Adúpẹ́ lọ́wọ́ igi lẹ́yìn ọgbà bàbá tiwa Alhaja Adégbóyè Mujidat ìyàwó bàbá tiwa ọba òkè kó jẹ́ kẹ́ ẹ tẹ̀lé yín pẹ́ kẹ́ ẹ wà lálàáfíà. Lọ́wọ́ gbogbo òṣìṣẹ́ tó ń bẹ nílé ìwé yìí adúpẹ́ o ẹ̀yin lèjìká tó gbàṣọ dúró tí òjò yẹ gbogbo iṣẹ́ ayé ẹ̀yin lọ́ba òkè á yanjú tí ò ní kù sílẹ̀. Látọrí principal ọ̀gbẹ́ni Ibrahim Zakariyau dórí headmaster ọ̀gbẹ́ni Tijani Lateef dórí admin officer ọ̀gbẹ́ni Abdulbasit Adétòrò adúpẹ́ o. Lọ́wọ́ gbogbo olùkọ́ tó kù pátápátá látọrí ìyá wa Nurudeen Animot ìyá wa Gasali Mujidat ìyá wa Lateef ìyá wa Adébáyọ̀ ìyá wa Mutiu Tanwa ìyá wa Abdullahi Jemila ìyá wa Jimoh Nafisa arákùnrin Muhammed Abdulrazak arákùnrin Wali Muideen arábìnrin Abdulsalam Shukra arábìnrin Zakariyau Nafisa arábìnrin Fatima Muhammad arábìnrin Akínrefọ́ Taiwo arábìnrin Akam Teresa gbogbo yín la dúpẹ́ fúnṣẹ́ takuntakun tí ẹ ń ṣe àjèjì ọwọ́ kò kúkú lè gbẹ́rù dórí rárá kọ́ba òkè kó pín yín lérè tó pọ̀. Lọ́wọ́ gbogbo òbí àtàlágbàtọ́ pátápátá àdúpẹ́ o láìsẹ́yìn kò sáwa ẹnìkan kì í jẹ́ wá dé ọ̀pọ̀ ènìyàn ló kúkú jẹ́jọ̀ mọ́. Adúpẹ́ pé gbárùkù tì wá gbígba ẹkẹ́ tí ń fọwọ́ sílẹ̀ o ẹkú ìnáwó nígbà gbogbo iṣu ọmọ ajiná fún yín jẹ kò wá síbẹ̀ tilẹ̀ pẹ́ láyé tó o ẹ̀yin ò ní mọ sàárè ọmọ láṣẹ ọlọ́run ọba. Gbogbo akẹ́kọ̀ọ́ ilé ìwé yìí adúpẹ́ lọ́wọ́ kálukú fún ìfẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ nígbà gbogbo lọ́lá àdániwáyé ibi rere tọkàn yín fẹ́ Èdùmàrè á mú yín débẹ̀ láyọ̀. Akú ọdún akú ìyèdú àwa ò nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ láṣẹ ọlọ́run ọba. Àní tí wọ́n wá bí léèrè wípé ta ló kọrin ewì lẹ́ẹ̀kan orúkọ tèmi ò yí padà fáyọ̀ lórí ìjìnlẹ̀ aláìsọkùn ẹdúnjọ bí ẹni wẹ́lẹ́jẹ́ orí igi ni mò ń jẹ́ Akínrefọ́ ni bàbá tó bí mi lọ́mọ Ifẹ̀ òdáyé ni mo ti wá níbi tójúmọ́ ayé ti mọ́ wá kẹlẹ́lẹ́ èmi lọ́mọ wa fíjú akéwì tó ń kìlọ̀ ìwà.